ó nu o yóò bá múlé ti grandfa nínú ilé ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá lè mọ̀ ọmọ jẹun Ọlọ́run ló wí kó ń dàbí ọgbọ́n kémi náà mọ̀ ṣe fún owó díẹ̀díẹ̀ bí Dangote náà ṣe bẹ̀rẹ̀ rí yàbá ṣe mórí bí oṣù 6 sísìn èmi gan ti ní supermarket ara mi ìyẹn supermarket ńláńlá lè mọ̀ bá ṣe competition bí surprise Ọlọ́run mo ti á bẹ̀rẹ̀ ọjà ilé mi o mo jẹ́ kí n aláwùn ìyáwájú mi o ìyẹn yìí ń rajà yìí sàn sanwó lójú ẹsẹ̀ oníkọ́ bá mi pè á yọ mọ̀ bẹ́ẹ̀ o. Granddaughter ọmọ kú làákàyè èmi lọ jọ. Rafẹ́ mọ̀ wí bà mọ́ èsè jọyín èjọyín ẹ̀yin yóò ṣe wí ẹ̀ sí nínú ẹgbẹ́ alájẹsẹ́kù ẹgbẹ́ alájẹtàn lẹ̀. ìyá mi lọ́jọ́ gbà. nǹkan yóò bá wù yín kẹ́wù. sí wàhálà Granddaughter. èmi àlàlé mẹ́nu gbá nínú ilé ìlú òró ìbá ẹ̀. ṣebí ògiri ló pọ̀ rẹ́kẹrẹ́kẹ́ nínú ilé wọ́n wí igun 4 ní ilé ní ẹ lè mọ mẹ́nu gbá náà èsì wàhálà níbẹ̀ àṣàní sí à nínú ilé náà yẹ bá mẹ́nu gbá èsì yóò burú mi. Granddaughter lèmi náà ó dáa èmi àlàlé jẹ nínú ilé. ṣé ọkà ni ẹni. nǹkan yóò bá wù yín ni kẹjẹ. 70 years old man. fún mi ní agolo ráìsì kan. ìwọ Ọlọ́run ọba mo sàn tí mo rù èèyàn báyìí mo ti mú gbàdúrà sí ọ ìgbà yìí mo dé wíkọ́ mọ̀ jẹ́ kí n ya wájú mi èní mú ráìsì agolo kan á ọ̀la mú ráìsì agolo kan á ìgbà wo ni èèyàn báyìí ni ẹ̀ní jẹ gbáàrún bí wọ́n ṣe dé iléeṣẹ́ ọ̀kín bisikíìtì rànnà yá àgbórúkọ ọ̀kín bisikíìtì mọ́ àti iléeṣẹ́ ńláńlá báwọn irú èèyàn yẹn jẹ́ ẹran rẹ̀ yá àṣẹ gbórúkọ ọmọ. Granddaughter lérí èmi ni. yóò bá mú ráìsì agolo kan kò yín lẹ̀sán ẹ̀ wí kó má ta àti magi yẹ́ mú ṣe á ìgbà wo lẹ ní jẹgbárùn ẹ fẹ́ bá yí olúwa rẹ jẹ́ ni. sí wàhálà Granddaughter sọrí láti èní lọ nínú ilé sọrí ọjà yọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní tà ẹ èrì wí mo da òkúta lu ọjà ẹ kódà níbi ló ṣe sí èrì wí mo ṣàgùn sí ọ ìwọ. sí wàhálà yẹ bá wí ẹ fẹ́ sa ògùn sí mi mo ní kùránì mo sàn ti ní bíbélì kódà mo gbé fámì ẹnì yóò bá dárí san apá apé pa ọwọ́ ọ̀yọ́gẹ̀dẹ̀ bá gbé ara rẹ ní ìfín náà bẹ́yìn bá dárí sọ àpáta fífọ́ nífọ́ ẹnu báyìí lẹ́sẹ̀ mú pé kúrò ojú ọ̀nà yẹ bá wé mi ní ọ̀la lẹ́mú. sí wàhálà kóbìnrin tàtọ̀rìn kọkùnrin tàtọ̀rìn láàrin mi àṣẹ nínú ilé ṣé sojú wa. ẹ ṣàpadà afẹ́ àgbà. èmi níbà bẹ́ẹ̀ náà èmi ò rí. ẹ ráyè yín lóde ẹ tiẹ̀ lójú tì adúrú bí mo ṣe bú yín tó. ṣèbí ìwọ lọ pè mí wúkún padà. ó dáa ẹ gbà ẹ mọ ọrùn jẹ yẹ bá jẹ tán kẹ mú mi sí omi èlé gbé fún yín. kí bàbá ẹ mọ ọrùn àtàjẹ yóò sàn mọ wí mo ní ọsà. Grandfa sẹ́rí níbi ìyá ń bá lọ gan nínú ilé yìí Ọlọ́run gbọ́ ọ̀sán gan ní ìpadà pò yín dànù. ẹ jọ̀ọ́ ẹ mọ́ ti gbé fídíò yìí lọ mo mọ̀ pé ẹ gbádùn fídíò tẹ́ ṣẹ̀ṣẹ̀ wò tán yìí ẹ jọ̀ọ́ ẹ rí i pé ẹ bá wa láìkì fídíò yìí kẹ́dẹ̀ rí i pé ẹ bá wa share fídíò yìí ẹ dẹ̀ jọ̀ọ́ ẹ rí i pé ẹ bá wa subscribe sí YouTube channel wa lágbára Ọlọ́run ẹ̀yin àti àwọn ọmọ tiyín náà rògbòlò